Kúfọ̀nà sinimá tuntun láti ọwọ́ Ògbólúkẹ́ tó ń show lórí Libra TV on YouTube. Eléyìí wà láàrin tọkọ-tìyàwó kan tí wọ́n ti wà lọ́jọ́ pípẹ́ tí wọ́n sì rawọ́ Elédùmarè fún ọmọ. Tí ọmọ dàṣà wá múyà tí a sì bímọ tó wá gbẹ̀mí mì nílẹ̀ ayé. Níbi tí ìyá ti ń rọbí ni ọmọ ti ń rọbí tí ó ti ń di ọjọ́ bí méjì ni bàbá náà ti ń sa gbogbo ipá àti àwọn ilé ọmọ ló ti ń sa ipá o. Níbẹ̀ ni bàbá ọmọ ló ti gbéra tó lọ sọ́dọ̀ bàbá onífá. Ni bàbá onífá wá ní wọ́n mọ irú àdéhùn tó ti ṣe àti ibi tí ìyàwó ẹ̀ ti tọrọ ọmọ. Ló bá ní òun ti mọ̀ o. Nígbà wọ́n lọ sọ́dọ̀ bàbá kan wọ́n sì ní ọmọ náà ló kù nílẹ̀. Níbi tó ti lọ bàbá rí ọmọ yẹn ò gbọdọ̀ wáyé o. Tọ́mọ bá ilé wáyé ìyá ni ó fi rọ́pò tí ó lọ. Nígbà tí ọmọ wáyé ó débẹ̀ ìyá kú. Ọmọ fẹ́ padà sóde ọ̀run ó pàdé èṣù lọ́nà. Èṣù bá fún lórúkọ pé Kúfọ̀nà ni kó padà sílé ayé. Òun ló di Kúfọ̀nà yìí o tó di pé ó ń dábírà lórílẹ̀ ayé. Níbí làwọn tó kọjá àyè wọn ló ti sọ wọ́n di ewúrẹ́ tí wọ́n sì di èèyàn. Tí bàbá aláwo yẹn ọ̀rẹ́ bàbá ẹ̀ tí ó sì bẹ̀bẹ̀ tó sì sọ wọ́n di èèyàn padà. Níbi tí ó ti sọ ni bàbá aláwo ti sọ pé ẹ̀yin ọmọ bàbá onífá lẹ̀ ní làákàyè tó tó yìí lẹ jẹ́ kí Kúfọ̀nà kó sọ yín di ẹran. Ẹ bá ti di àgùntàn tó ń jẹ́. Níbẹ̀ ni wọ́n ti wá ṣe ìkà ọ̀ tó ti wá lọ pe orúkọ Kúfọ̀nà sínú ìgbà tí wọ́n pè é pa. Kàkà kí ọ̀rọ̀ náà ṣẹ lórí rẹ̀ orí ara wọn ló fi kó o. Èyí tó pe orí Kúfọ̀nà náà ló fi ra ara ẹ̀ kó kú tí ó sì kú lọ́jọ́ kejì. Èyí náà tún wà lára àwọn tí àwọn ẹ̀yà ayé tó ti ń ṣe ìkà tí Kúfọ̀nà sì kìlọ̀ fún kó jáwọ́ níbi ìwà ìkà tó ń ṣe. Ibi tó ti sọ bẹ́ẹ̀ ni ó tún ti pe ẹgbẹ́ pàjáwìrì o tí gbogbo wọn sì deliberate wípé àwọn máa fojú Kúfọ̀nà hàn máa bo. Àìjẹ́mọ̀ pé orí ara wọn náà ló máa fi kó gbogbo ẹ̀ àti ewu àti ètùtù àti ẹran tó ń sọ̀kalẹ̀. Gbogbo ẹ̀ ní tí Kúfọ̀nà ló tú sílẹ̀ o fún gbogbo àwọn tára ní. Ó sì sọ fún wọn pé kán jáwọ́ láì jẹ́ bẹ́ẹ̀ gbàdàgbàdà ó gbọ́ wọ́n àgbàdo lọ́wọ́ gbogbo wọn. Níbí túnlẹ̀ nìkan ara àwọn ẹ̀yà ayé ló ti wá sọ pé àwọn máa ṣàkóbá fún bàbá Kúfọ̀nà o. Wọ́n ti gbé òkú ọmọ wa ká mọ́lé tó sì ní òun ló pa á. Nígbà tó lóhun ló pa á wọ́n pé àwọn ọlọ́dẹ tí wípé bàbá onífá bàbá Kúfọ̀nà ó ti pa àwọn lọ́mọ o. Bàbá sì ní òun ò mọ nǹkan kan pa ẹ̀. Níbẹ̀ ni Kúfọ̀nà ti dé tó sì lọ jí ọmọ tó wà nínú ilé wípé ó ti dàláyé o kó máa mú un lọ lé. Àrá tú ya gbogbo àwọn èèyàn. Eléyìí ló tún wá tún gba àwọn alẹ́ṣinlọ́yẹ́ lọ́wọ́ ẹni tó ń yáwó èlé. Níbí ló ti wá lọ di ọ̀rẹ́ ẹ̀ tuntun tí ìyẹn jẹ́ akọ̀wé tó máa ń kọ ní ìwé nílé tó sì jẹ́ pé òun nìkan ni ọ̀rẹ́ ẹ̀ kan ṣoṣo. Ìyẹn gba scholarship ló bá ní òun fẹ́ lọ sí òkè òkun. Kò sì sí lọ́wọ́ lọ́wọ́ ìyá àti bàbá ló bá ní property wọn kan wà tó jẹ́ gold tí bàbá ẹ̀ fi kalẹ̀ sí lọ́wọ́ wípé tó bá ti dàgbà kó tà á gbogbo owó tó bá rí bẹ́ẹ̀ kó fi rán nílé ìwé. Àṣé níbi tó ti ń sọ gbogbo ọ̀rọ̀ yìí àwọn ọmọṣẹ́ alẹ́ṣinlọ́yẹ́ tó ń yáwó èlé wọ́n wà ní ẹ̀ǹkùlé ilé o tí wọ́n fi etí kọ gbogbo ọ̀rọ̀ tí ìyá yìí sọ. Nígbà tó di alẹ́ ni wọ́n bá wá sí ilé wọn. Níbí ni wọ́n ti wá kó gbogbo góòlù wọn o tí wọ́n sì kó gbogbo nǹkan àlùmọ́nì. Lẹ́yìn ibẹ̀ wọ́n tún fi tipá bá ọmọ ìyá lò pọ̀ tí ó sì di ìtìjú ní àárín ìlú. Inú bí Kúfọ̀nà o ó sì ní òun ò lè mú ìtìjú báyìí mọ́ra mọ́ torí pé ilé ayé òun ti bàjẹ́ o. Láìjẹ́ láì jìnnà láàárọ̀ ọjọ́ kejì ni ẹ bá lọ gbẹ́mí mì ló pa ara rẹ̀. Inú bí Kúfọ̀nà ló ní alẹ́ṣinlọ́yẹ́ ò ṣe yìí tán. Ó sì san pẹ̀lú gbogbo ipá àti agbára àti gbogbo ohun tó bá ní. Níbí ni Kúfọ̀nà ti lọ bá alẹ́ṣinlọ́yẹ́ o tó sì rán létí gbogbo àwọn ìwà aburú tó ń wù tí ìyẹn sì ní òun ò mọ̀ wípé àìróhun san wọn òun ló fà á. Kúfọ̀nà ò ṣe méní méjì o. Ó gbẹ̀mí ẹ̀ fún gbogbo àwọn price tó máa pay. Ṣé rí pé ìwà ìkà ò dá? Ìwà ìkà ó yẹ ká jáwọ́ níbẹ̀. Kúfọ̀nà showing on Libra TV. Ẹ lọ síbẹ̀ kẹ́ lọ wò ó kẹ́ wo bó ṣe wà. Eléyìí ga jù.